òrìṣàyò òrìṣàyò òsàyò òsàrùn òsàrùn bọ́kànlá bá kélòdù ẹgbẹ́ máa gbani bọ́kànlá bá kélòdù ẹgbẹ́ máa gbani bọ́kànlá bá kélòdù ẹgbẹ́ máa gbani bí alákẹ́ bá kélòdù ẹgbẹ́ máa gbani bí alákẹ́ bá kélòdù ẹgbẹ́ máa gbà bí alákẹ́ bá kélòdù ẹgbẹ́ máa gbani. aṣọ ọ̀gàdàgbà ní dàgbàsọ aṣọ ọ̀gàdàgbà ní dàgbàsọ aṣọ ọ̀gàdàgbà ní ọ̀gá ní dàgbàsọ asalamu lalamu dúró lẹ́gbọ̀ọ́ gidi asalamu lalamu dúró lẹ́gbọ̀ọ́ gidi wọ́n tó wò mí àṣẹ náà máa pa fún ẹlẹ́ni láṣẹ àbá láṣẹ àṣẹ láṣẹ àwọn tó láyé òun jáde lọ lẹ́ni òun ní jáde lékú lọ́wọ́ òun ní jáde lárùn lọ́wọ́ ẹni ọjọ́ ajé wàá rí tajé ṣe lẹ́ni wàá rí tówó ṣe lẹ́ni wàá rí gbéga òun ní padà sẹ́yìn gbogbo kan tó ń wá sí rere ikùn náà tó ẹ lọ́wọ́ ọlá náà tó ẹ lọ́wọ́ ọrọ̀ àtó ẹ lọ́wọ́ ìwọ tó ń wá contract náà tó ẹ lọ́wọ́ ọmọdé ni ẹnì àgbà ni ẹni wo tó ojú tó rí fídíò yìí tó ṣe àṣẹ láti ẹni lọ ọ̀nà ṣáṣí fún ẹni ọ̀nà ṣáàlà fún ẹni rírí ẹ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé ni lọ́wọ́ àgbàlagbà èdè náà tó ẹ lọ́wọ́ ọlá tó ẹ lọ́wọ́ ó ní ẹni ọwọ́ àbá ẹni ọwọ́ àṣẹ àbátálágé ó bá ti bókè oṣù àkẹgbẹ́ nígbà takẹ́sí sí láwùjọ orin olóyè kò sádà ọjọ́ takẹ́ bá gẹ́gẹ́ nígbó nígbó máa gbà wọ́n tó wò mí ọ̀nà ṣáṣí fún ẹni o rírí ẹ lọ́wọ́ kan lọ́wọ́ bá tó ẹ lọ́wọ́ gbogbo ẹni bá sọ pé kó má rí tiẹ̀ ṣe láyé àbá dínà eré mọ́ mẹ àdínà eré mọ́ ẹ àdínà ọ̀làmọ́ ẹ àdínà ọ̀mọ́ ẹ irú ẹni bẹ́ẹ̀ bá filẹ̀ ṣaṣọbara gbogbo ẹ̀dákàdá tó bá jẹ́ gbógun tiẹ̀ ọwọ́ ẹ irú ẹni bẹ́ẹ̀ báyìí ilẹ̀ á mú ọmọdé ilẹ̀ á mú àgbàlagbà ilẹ̀ á mú wàá tiẹ̀ ṣe láyé ọ̀nà tá a là fún ẹni gbogbo ìdààmú tó wà lára ìdààmú náà kó lára onírúgà mú bọ́ onírúgà ìdíwọ́ onírúgà ìdìnà gbogbo wọn tó ń wá eré tó ń wá ọlá tó ń wá ọrọ̀ gbogbo lákọ́lá tó ń wá eré kéde tó ń wá eré náà tu ẹ lọ́wọ́ láti lè mọ́ sọ́bà àrí bẹ́ẹ̀ báyìí pẹ̀lú tọ́lọ́tọ́ tinú mo fi ṣàdúrà náà fún ẹ àdúrà tèmi tá gbà ni mo sọ́bà àrí bẹ́ẹ̀ ọ̀nà tá a là fún mi rere máa tó mi lọ́wọ́ ọmọ ìyá mi ká lọ gbìyànjú iṣẹ́ oògùn wọ̀ yìí oògùn wọ̀ ríǹgì ọ̀wọ̀ lélẹ̀ oògùn wọ̀ ó lè lo àwọn òkà gold báyìí ó lè lo òkà gold báyìí ṣé o lè lo silver bó èyí tó bá ti mú ẹ ló lè lò bó wọ́n bá fẹ́ lo ẹ̀ tó bá yẹ pé irú gold báyìí ló fẹ́ lò wọ́n wá mẹ́sọ̀ pé wọ́n kó òkà míì pẹ̀lú ẹ̀ kó gbogbo ẹ̀ jẹ́ 21 kí ló máa ṣe báyìí ò lè fẹ́ ṣe ọmọ ìyá mi wọ́n á mú ewé ọ̀wọ̀ wọ́n pe kíní kan ní ewé ọ̀wọ̀ wàá lọ wá èyí tó bá lu tó bá pé gbogbo ara ẹ ti pè é ewé ọ̀wọ̀ yẹn wọ́n wá tó léra wọn wàá tó 10 wàá tó 11 wàá tó sínú apẹ wàá kọjú ẹ̀ sókè wàá kó ríǹgì 21 yẹn wàá kó lé lórí ṣẹ́tìrì òun náà lélẹ́yìí ó nìyẹn wàá kó lé lórí bá tó wàá kó lé lórí mú àtàrẹ sí wàá lọ gé ìgbálẹ̀ ò bá jẹ́ ìgbálẹ̀ tuntun ò bá jẹ́ ìgbálẹ̀ tó ti fi gbálẹ̀ dáadáa òun ló dáa jù wàá gé sí àbí kan sí gbàdúrà kan sí wàá mú ojúmọ́ni dátà rẹ̀ kan sí wàá mú ewé tó kùn 10 tó kùn yẹn wàá fi bò lórí mọ́lẹ̀ ọmọ ìyá mi wàá jó bá jó tán bá ti wá kún náà ọmọ ìyá mi kí ló máa ṣe bá lọ fẹ́ ṣe wàá mú rígì yẹn wàá fi igi má tọwọ́ bọ̀ wàá fi igi gbé wàá gbé sínú ike orí ike kan o lè gbé sínú ike báyìí wàá kó sí wàá mú ẹbu tó kù yẹn wàá dà sínú orí ọlọ wàá lọ akúná bá tí wàá kúná ọmọ ìyá mi kí ló máa ṣe o lè fi síngbẹ́rẹ́ sí ara o lè sí gbẹ́rẹ́ mẹ́ta gbẹ́rẹ́ 21 sáyà wàá fi sí gbẹ́rẹ́ 21 sáyà àwọ̀ kó la because gbogbo èèyàn ló lè sí gbẹ́rẹ́ so ọ̀ọ́ kó la kásọ̀ ọmọ ìyá mi sẹ́ẹ̀rí kò sí ìkàntà mú wá láyé kò sí ìkàntà mú lọ sọ́run ilé ayé ẹsẹ̀ bàtà mẹ́fà ni àbúwálé ayé wa bóògùn ni ó ba lọ́wọ́ bàbá ni àbó ba lọ́wọ́ ẹlẹ́mìí ni a máa tó padà fílẹ̀ lọ ni ẹ bá mi share fídíò yẹn share fídíò yẹn sẹ́ẹ̀ bá mi share fídíò yẹn ìwọ tó wà nítorí TikTok Red Plus yẹn bá mi fọ́ tẹ̀ jọ mo bẹ̀ ìwọ tó wà lórí Facebook bá mi share ìwọ tó wà lórí YouTube bá mi share gbogbo ẹ bá rí pé ẹ rí fídíò mi pé ẹ máa lọ sórí YouTube ẹ lọ máa ṣe ẹ̀mẹ́ ẹ̀jọ̀ mo bẹ̀ yín àdúrà ń gbà ẹ bá mi stream orin mi o orin ifá mi mo rọ́pọ̀lẹ̀ gbójúlẹ̀ bá mi ṣe àdúrà ń gbà o I love you all thank you very much.